ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin alára wa ẹ̀rín ló bá dé ẹ̀rín ló bá dé. nǹkan àkọ́kọ́ tí màá sọ fún yín ni wípé àwọn ẹ̀kọ́ dìrọ̀ mọ́ gbogbo àwọn nǹkan wọn tó wà nílẹ̀ yìí ẹ rántí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ṣe rántí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ dì í mú lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀kọ́ tẹ́ bá lè dì mú nínú ìṣẹ̀lẹ̀ àwọn babaládo fún ní Tinka and every other thing that has happened ẹjọba mi dì mú torí ẹnìkan torí ọ̀la ni torí ibi tẹ́ ṣe ń lọ ibi ẹ̀yin ọ̀dọ́ ẹ̀kọ́ ńlá rèé o wọ́n ní yíyọ̀ lẹ́sẹ̀ ọ̀dọ́ yọ̀ wọ́n ní ọ̀dọ́ ló ní ọjọ́ iwájú ọ̀rẹ́ mi so èmi náà fẹ́ so ló máa ń jẹ́ kí ẹ̀dá kó ṣe ìgbọ̀nsẹ̀ sí ara máa jó lọ mò ń wẹ̀yìn ọmọ aráyé abánidákin bá ní débẹ̀ ẹ jẹ́ ká ṣe dáadáa nítorí ẹnìkan torí ọ̀la ni ẹ má jẹ́ ká ṣe wàdùwàdù ẹ má jẹ́ ká fi ìníbọ̀ la wa jẹ́ ohun tá a máa jẹ ẹ má jẹ́ ká fi ba ohun tá a fẹ́ jẹ́ ẹ̀yin ọ̀dọ́ we still have a long way to go there's so many things we can do many meaningful things we can do with our life dan wípé ká máa bu ẹnu àtẹ́lù àwọn tó jù wá lọ dan ká máa sọ àwọn ọ̀rọ̀ tá a mọ̀ pé kò lè gbé wa débi kan dan ká máa ṣe àwọn nǹkan tó jẹ́ wípé a máa fi mú àbùkù bá wa èmi kàn sọ ilé ni o ẹni bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tí ò bá dẹ̀ ní gbọ́ kó filẹ̀ I stand to be corrected àbálá máa ń kó dànù àkíkọ́ alábà dànù gbogbo ọ̀dọ́ ẹ̀kan láre o ẹni bá máa dìmú kó dìmú. Lastly àwọn agbọ́ yìí sọ yìí àwọn aninilára àwọn ènìyàn tó jẹ́ pé kéèyàn máa ṣe dáadáa láyé aburú bẹ̀ ni wọn yóò máa rí ẹ mọ ibi tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ kò máa ń try láti jump sí àárín ọ̀rọ̀ without doing proper investigation or research on the issue you just jump on the trend today you know of a trend ẹ wà very careful. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.